nígbà tí mo kọ ayé lọ́jà nígbà yẹn wọ́n á lọ bá Ibrahim ọ̀rọ̀ àjọ close dáadáa ọlọ́rọ̀ ni wá. ní wí pé àwọn tó ń gbìyànjú láti má Kúdàáyà wálé agbára rẹ̀ wà láti mú wọn wálé ṣùgbọ́n wọn kì í succeed ni. àwọn tó ti wá succeed náà ti wà rí. yes tán mú báyìí tán dẹ̀. wọ́n ti mú Kúdàáyà padà wá sílé Kúdàáyà dẹ̀ ń gbé padà nílé. yes so irú ẹ̀ lèyí tí mo Ibrahim sọ ìgbà tẹ́mi sọ story tèmi fún wọn tán wọ́n náà wá lọ wọ́n ní wọ́n dẹ̀ mú àwọn alágbára yẹn dẹ̀ kóra wọn jọ wọ́n dẹ̀ ibi tán náà ti máa ń rí ẹni yẹn. wọ́n dúró de. wọ́n ní wọ́n lọ ọbẹ̀ wọ́n ṣàwọn iṣẹ́ yẹn wọ́n mú ẹni yẹn wá sílé padà. wow. wọ́n nígbà tán mú délé padà páwọn tó lọ́wọ́ nínú ikú ẹ̀ ọjọ́ yẹn ni gbogbo wọn kú. oh my god. Ibrahim Chatta ló sọ ọjọ́ yẹn ni gbogbo wọn kú. bẹ́ẹ̀ nìyẹn ló wá sọ pé ìjọ́ tí wọ́n ń sin òun yẹn wọ́n ń sin òun kọ́ ni wọ́n ń sin ìtì ọ̀gẹ̀dẹ̀ lòun rí àwọn èèyàn ló ń rí ojú òun tí wọ́n ń sin. ẹ̀yin lẹ kọ́ ọmọ ghetto. bẹ́ẹ̀ ni mo bá yẹ fún kẹ́kọ̀ọ́ ọmọ ghetto YouTube nígbà yẹn èmi náà mo bá Tóyìn kọ́ Alákadá YouTube àwọn náà ni story wọn. but you fleshed. I'm the writer mo kọ lines ṣe everything àjọjókòó lórí story yẹn. so ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá movie tó tọ́lọ̀ ní kó lórúkọ jù mo ọ̀pọ̀lọpọ̀ ohun èmi mo kọ́. ẹ tún fún aláwọn míì tá a mọ̀. èmi ni mo kọ Jẹ̀lílì fún Fẹ́mi Adébáyọ̀ ń gbà yẹn. so èmi mo kọ mú fún Olóòṣà Oko. so ọ̀pọ̀lọpọ̀ blockbusters yẹn gbà yẹn Ọlọ́run jẹ́ kó jẹ́ pé. ọwọ́ yín báyìí lẹ máa fi ń gbé báírò. kódà àti ẹtí bá tẹ laptop pen ni lẹ máa sheet of paper àfi kọ. you see nǹkan tí mo sọ gangan nìyẹn. see Sharafa Olabode we need to give you your flowers.